wọ́n ṣe call nìyẹn wọ́n wá gbé fóònù yẹn sí loudspeaker wọ́n gbé fóònù yẹn sí loudspeaker wọ́n ṣe ní ẹ ló báwọn fẹ́ pe ọmọ àfáà tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe pé èèyàn yẹn nìyẹn kó sọ pé ẹ ló ṣé o sì lè bá mi lọ sí ọjà alẹ́ ní Ìlọrin ní alẹ́ yìí pé ṣé o lè bá mi lọ sí ọjà alẹ́ bí èèyàn sọ pé kò sí wàhálà pé òun máa lọ wọ́n á ní pé ó máa bá mi ra wọ́n máa mú fóònù wọn second phone ni wọ́n tó ń lò wọ́n á mú second phone wọ́n á ń tẹ kinní yẹn wọ́n ní àbá mi ra pẹ́pẹ́yẹ èlò náà ta pẹ́pẹ́yẹ funfun oye báyìí ni wọ́n calculate wọ́n ṣàkàkulé wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi nǹkan tèmi gan ò gbọ́ rí mo ṣàmọ̀ pé pẹ́pẹ́yẹ nìkan náà mo gbọ́ nínú gbogbo nǹkan tó ń sọ mo ṣàpà Olúwa ò ṣe o pé ṣé mo lè máa lọ ṣé nǹkan yẹn ti tán náà bá ní ó sì kún o pé ó sì kún pé nísìnyí pé máa bọ́ aṣọ mi padà pé àwọn máa wá ní láti bá mi lájọṣepọ̀ wọ́n ní àwọn máa ní bá mi lájọṣepọ̀ pé kinní yẹn pé ó ti ń àfẹ́ẹ̀tì mi gan pé Ọlọ́run pé kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn gan pé wọ́n bá mi pàdé ní òní pé àwọn ní láti bá mi lájọṣepọ̀ so that wọ́n á lè kó gbogbo kinní yẹn pé ṣé mi mọ̀ pé àfa Ọlọ́run ni wọ́n pé àwọn dẹ̀ máa lọ sórí òkè àràfà pé tó bá ti bá mi lájọṣepọ̀ pé kinní yẹn máa lọ pátápátápátá. ẹ kú dédé wòye ẹ̀yin ìyẹn mi gẹ́gẹ́ bá ti mọ̀ pé lọ́tùnlọ́tùn máa mú wá fún yín ìlú ìlà tún wá fún yín láti ìlú Ìlọrin yìí níbi tí àfa Ìlọrin kan tó ti fẹ́ ṣàṣemáṣe pẹ̀lú arábìnrin yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí arábìnrin yìí ní láti sọ ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe kẹ́ bá wa comment kẹ́ dẹ̀ bá wa share fáwọn èèyàn káwọn èèyàn nílé rí ẹ ṣé. so mi ìtẹ́júbọlé mi wá wọn lọ o ibi tí hòtẹ́ẹ̀ tí a lọ yìí wọ́n fi mi ṣe àbánsẹ́dọ̀ ní hòtẹ́ẹ̀ yẹn tẹ́ bá dé hòtẹ́ẹ̀ yẹn tó bá mọ hòtẹ́ẹ̀ yẹn royal bed tẹ́ bá déwájú hòtẹ́ẹ̀ picture mi báyìí náà yà sí hòtẹ́ẹ̀ yẹn kì í ṣe hòtẹ́ẹ̀ tẹ́ pé bí a pé mo jálejò bí a mo first time tí máa lọ bẹ̀ picture mi báyìí náà fi ṣe kíní wallpaper wọn ní saloon tó wà ní hòtẹ́ẹ̀ yẹn so mi ìwá àfà kankan lọ Àkúrẹ́ ni wọ́n ti wá bá mi wọ́n dẹ̀ ní Ìlọrin làwọn ń gbé mi ìmọ̀ wọn rí mi rí wọn rí láyé mi first time tí máa rí wọn nìyẹn poolside ni mo dẹ̀ ti rí wọn torí àwọn kan sọ pé kí ni mo wá lọ sóòtẹ̀ bọ́ wọn béèrè pé kí làáfà wá sóòtẹ̀ poolside tá a wà èmi àtọ̀rẹ́ mi fẹ́ wẹ̀ nu pool ni wàá wá rí i pé àwọn èèyàn pọ̀ sínú pool yẹn a wá jókòó mo gba malt ọ̀rẹ́ mi gba bottle water ọ̀rẹ́ mi wá dìde pò ń fẹ́ lọ tọ̀ wọ́n wá pè mí lọ́ọ̀kan pé kí n wá so bí mo ṣe wá dìde mo wá lọ bá wọn àti pé bí ó ń jẹ́ àgbàlagbà ló dẹ̀ jẹ́ dìde báyẹn tí mo tètè lọ bá wọn mo dẹ̀ ní ẹ káàsán o wọ́n dẹ̀ náwó sí mi gbà tó náwó sí mi wọ́n dẹ̀ ṣe pé wọ́n dẹ̀ ní pé kí lorúkọ mi mo dẹ̀ sọ fún wọn pé ọ̀nà mẹ́lẹ̀ orúkọ mi mo dẹ̀ sọ orúkọ mi fún wọn ní orúkọ mi gangan pé kí lorúkọ mi mo dẹ̀ sọ orúkọ mi fún wọn bí mo ṣe sọ orúkọ mi fún wọn báyìí náà náà dẹ̀ sọ pé náà dẹ̀ dárúkọ ìyá mi wọ́n dárúkọ ìyá mi straight ẹ̀rù bà mọ́ pé ṣé ẹni mọ̀ mi láti ilé ni àbí nǹkan kan wọ́n wá ní irọ́ pé báwọn ṣe wáyé pé àfa Ọlọ́run ni wọ́n pé àti ìlú Ìlọrin làwọn ti wá sí Àkúrẹ́ táwọn dẹ̀ wá ṣiṣẹ́ Ọlọ́run ni pé kódà gan pé hòtẹ́ẹ̀ tá wáyé làwọn lọ́ọ̀jì sí pé rúùmù wọn wà ní òkè pé bó báwọn ṣe rí mi lọ́nkàn yẹn pé àwọn rí ikú sí mi pé torí abiyamọ táwọn dẹ̀ jẹ́ ló àwọn lára táwọn fi pè mí ẹ̀rù wá bò pé wọ́n ṣe sọ pé àfa yẹn mo pé lára àwọn àfa kan wà tẹ́ pé fake ni wọ́n lè jẹ́ pé oye owó náà ń wá àbí something like that wọ́n ṣe wá sọ pé yẹn pé ó ní bàbá kan tí mo fẹ́ pé Adétúnjí lórúkọ ẹ̀ pé ó ṣe kan báyìí mo rò pé kí ló dé tí àfa ìṣe wa mọ nǹkan tó pọ̀ nípa ayé mi báyìí yàtọ̀ sí ọ̀rọ̀ yìí ó tún láwọn ọ̀rọ̀ kan tó ń sọ tẹ́ pé ó ń ṣẹlẹ̀ nínú ayé mi as at this moment tẹ́ pé wọ́n sọ báyìí tí mo dẹ̀ rí pé ó confam àtorúkọ ìyá mi tán dá yẹn ó jẹ́ kan tó fi jẹ́ pé ẹ̀rù bà mí so ó dẹ̀ wọ́n wá ní pé but wọ́n wá ní ọ̀rẹ́ mi tá a jọ wá síbi bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn pé ó ti mú orúkọ mi lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn pé ó ń ṣe ìnira sí mi pé ó ti mú orúkọ mi lọ síbi kan pé ibi tó dẹ̀ mú orúkọ mi yẹn pé ibẹ̀ ni nǹkan tó ṣe yẹn pé ó máa pa mí àbí kí àìsàn ńlá kan ṣe mí kó yẹ pé wọ́n ṣàsọ bẹ́ẹ̀ yẹn ẹ̀rù wá bà mí ṣé ń gbọ́ mi sà. Go ahead. Sọ báyẹn. Okay. So wọ́n ṣe wá sọ báyìí wọ́n wá ní pé ọ̀rọ̀ mi ò nídìí owó pé àwọn ò nídìí owó mi àwọn ò nídìí anything pé bọ̀ kí n lọ ra omi bottle water wá pé kí n má jà pé kí n kàn lọ ra bottle water pé bottle water yẹn làwọn máa fi ṣe deliverance yẹn fún mi wọn ò béèrè lọ́wọ́ mi lákọ̀ọ́kọ́ wọn ò sọ anything wọn kàn ní bottle water nìkan làwọn máa need okay mo wá ní pé ṣé nísìn wọ́n wá ní pé irọ́ pé àwọn ò lè ṣe deliverance yẹn níṣojú ọ̀rẹ́ mi pé kíkọ́ sọ pé ọ̀rẹ́ mi yẹn máa lọ bọ̀ nǹkan tó ń sọ fún mi
tó ń fi sọ pé ọ̀rẹ́ mi pé ó ti mú aṣọ mi lọ sí ọ̀dọ̀ babaláwo kí nìyẹn ó bí mi inú mo ní mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi pé kí n béèrè lọ́wọ́ ẹ̀ kí n bàjà wọ́n wá ní pé pé mi ò gbọ́n pé ọmọ kékeré ń ṣe mí pé ṣé mi ò mọ̀ pé tí n bá lọ bàjà pé nǹkan táwọn fẹ́ ṣe fún mi pé kò ní ṣiṣẹ́ ni pé kódà gan títí táwọn máa fi ṣe kinní yẹn tán pé kí má tiẹ̀ sọ fún ẹ̀dá alààyè kan mo ṣáà pé màá pe mọ́mísì mi pé màá sọ fún mọ́mísì mi o kinní yẹn ṣáà wá nú mi pé pé bí ata bá tiẹ̀ délé gan pé bí a kì í tiẹ̀ bá ọ̀rẹ́ mi yẹn jà bí kí nǹkan tiẹ̀ ṣe nǹkan burúkú sí pé báyìí tó ṣe máa mú aṣọ mi lọ sílé babaláwo bọ̀ mo sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi yìí àti kékeré láti jọ mọ́ra ó dẹ̀ ti pẹ́ ta ti jọ ń bára wa rìn tẹ́ pé anywhere tá bá ń lọ ó máa sọ fún mi anywhere tèmi náà bá dẹ̀ ń lọ mo dẹ̀ máa sọ fún bọ̀ mo ṣáà gbé kinní yẹn sínú mo ò lè béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi torí mo ṣì ń rò pé bóyá tòótọ́ àbí irọ́ ni wọ́n wá sọ kinní kan wọ́n wá ní dádì mi wọ́n wá sọ̀rọ̀ nípa dádì mi ọ̀rọ̀ tẹ́ pé kan tán ní dádì mi ti sọ fún ìyẹn fún mi rí tẹ́ pé ti dádì mi pé dádì mi ò tí rárá wọ́n á rò pé gbogbo nǹkan tí màá yìí sọ pé òótọ́ ni àtẹ́lẹ̀ tó sọ nípa ọ̀rẹ́ mi náà pé òótọ́ ni bọ̀ mo rò pé tí ti ṣe deliverance ni màá tó béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi ok wọ́n wá ní pé nísìnyí pé kí n ní kọ́ pé àwọn fẹ́ ṣe deliverance fún mi pé bọ̀ àwọn fẹ́ kí ọ̀rẹ́ mi yẹn mọ̀ kó má di pé deliverance ni ò ní ṣiṣẹ́ wọ́n wá ní pé ká padà lọlé bọ̀ kí n padà wá gbà tí mo ṣe kúrò lọ́dọ̀ wọn báyìí mo wá dìde kúrò máa lọ bá ọ̀rẹ́ mi mo wá bínú pé wo ká máa lọlé ó ṣàbẹ̀gbé lọ́ọ̀ mi pé ṣe bá sọ pé a fẹ́ wá swim ṣé swim mọ́ ni mo wá ní ká máa lọlé ìjọ pé inú tiẹ̀ ń bí mi gbàtà ṣáwà dìde àwa lọlé wọ́n wá fún mi ní nọ́mbà wọn pé tí n bá ti délé o pé kí n pe àwọn so ìgbà tí mo dẹ̀ wá délé mi ì tí ì pè wọ́n gan wọ́n ṣàwà text mi pé kí n wá bá àwọn pé bọ̀ tí n bá ti ń bọ̀ kí n ra bottle water wá pé bottle water yẹn làwọn máa fi ṣe kinní yẹn pé kò ra ẹni pé mi need anything mi need àti ra anything pé bottle water lásán pé kí n wá bá àwọn níbi ibẹ̀ yẹn pé ó ní bọ̀bọ̀ kan tó gbé àwọn wá sí ìlú yẹn pé bọ̀bọ̀ yẹn làwọn máa ń ṣiṣẹ́ fún pé bọ̀bọ̀ yẹn ló gba rúùmù fún wọn bọ̀bọ̀ yẹn ló gba everything fún wọn ní hòtẹ́ẹ̀ yẹn. mo máa sọ̀rọ̀ pé ó yẹ pé àfa Ọlọ́run ni torí èèyàn tí wọ́n lè gbé wá láti odidi Ìlọrin pé kó wá tún àwọn sílẹ̀ ní Àkúrẹ́ pé ó jẹ́ pé àfa Ọlọ́run ni so àti mo ṣàwádìí inú bí mi pé kí nǹkan ńlá nǹkan mọ́rẹ́ mi àbí kí n ṣe mo táwọn aṣáà àti kú lára mi mo sọ fún ọ̀rẹ́ mi pé mò ń jáde ọ̀rẹ́ máa sọ pé ń bo mò ń lọ máa sọ pé mò ń jáde pé kò kàn pé ibi tí mò ń lọ kàn ọ̀rẹ́ mi sọ pé irọ́ o pé òun ò lè gbà kí n bẹ́ẹ̀ pé ṣe bá fẹ́ ṣèbí àwọn àpẹẹrẹ máa ó kí o sì tó ti tẹ̀lé mi ò ní àṣírí ẹ̀ máa tú ó ní àtẹ̀lé mi ọ̀rẹ́ mi ṣe ó wá ní àṣírí tú báwo pé kí ni mo ṣáà fi bínú sọ̀rọ̀ ṣáà ló máa tẹ̀lé mi kó máa mọ bí mo ń lọ so àṣẹ kúrò ní nìyẹn kó mo bá fẹ́ pé mi pé kí wọ́n fẹ́ mi pé kí mo sọ fún mi ibi tí mo ń lọ wọ́n á ní pé wọ́n sọ pé wọ́n pẹ́ ṣé mo sọ fún ọ̀rẹ́ mi ibi tí mo ń lọ máa pẹ́ àpé mo sọ fún bàbá mi sọ pé àjọ máa lọ kí o pé ni mo padà ìdíwọ́ tí mo ṣe mo ṣáà ní pé kàn gbogbo yẹn kàn bí mi nú ni mo sọ pé kò kàn pé mo ṣàbẹ̀ pé ó máa síta gan yóò máa dúró síta ní reception èmi pé mi máa lọ ṣe nǹkan tó fẹ́ ṣe nílé padà ló wá ní pé òkè bàtà wá débẹ̀ wọ́n ní pé kí n sọ ibi rúùmù tí mo lọ yẹn gangan kí n sọ fún òun mo ṣáà sọ pé rúùmù nọ́mbà ibi tí mo lọ lélẹ̀ bọ̀ wọ́n ṣàdúró sí reception dèmí ọ̀rẹ́ mi wá jókòó sí reception mo wá ra bottle water yẹn mo darí ìgbà tí mo wá kanlẹ̀ tí mo wá wọlé wọ́n wá ní kí n mú bottle water yẹn pé kí n mú lọ bedroom pé kí n ṣí wọ́n wá ní pé kí n ṣí ní bedroom pé kí n háàdì omi mọ́ nú bedroom mo wá háàdì omi mọ́ wọ́n ní pé kí n fọ ẹsẹ̀ mi náà sínú ẹ̀ pé ìyẹn làwọn máa fi ṣe kinní yẹn mo ṣáà ṣe bọ́n ṣe ní pé kí n ṣe so mo wá bá wọn mo wá ní bottle water náà lélẹ̀ wọ́n wá ní ẹ̀ pé nǹkan tó kú báyìí pé kí n bọ́ gbogbo aṣọ mi máa pé kí n bọ́ gbogbo aṣọ mi kẹ̀ wọ́n ní kí n bọ́ kó má tiẹ̀ kún anything sí mi lára kí n go naked máa pé kí n go naked wọ́n wá ní kódà gan ìyá mi pé ìyá tó bí ìyá mi pé orúkọ báyìí ló ń jẹ́ pé ìyá mi pé wọ́n ti ní nǹkan tán ti ṣe gan tẹ́ pé wọ́n àfẹ́ ti èmi pé ìrànlọ́wọ́ làwọn fẹ́ ṣe fún mi o pé kí n wo àwọn páwọn òkè ṣàfà olóorun o pé ibẹ̀ náà ti fi TikTok page wọn hàn mí tán fi page wọn hàn mí tán fi Facebook page wọn hàn mí tìgbà tí mo dẹ̀ wo page wọn mo rí pé wọ́n ní followers tó pọ̀ mo dẹ̀ tún gbogbo page wọn pé mo wá rí pé ó jọ pé àáfà gidi dẹ̀ ni àáfà yìí o torí wọ́n wé àwọn kinní tó máa ń wé sórí yẹn bíi àáfà ńlá ni so mo pa ó yá àáfà gidi ni àáfà yìí o wọ́n á sọ pé ìrànlọ́wọ́ làwọn fẹ́ ṣe fún èmi pé kí n bọ́ aṣọ mi ojú ṣàwá tì mí àti bọ́ṣọ
so mo wá ní ṣé mo lè lọ sínú bedroom láti lọ bọ́ wá ní pé kí n lọ bọ́ mo wá lọ bedroom mo wá bọ́ ìgbà tí mo wọnú bedroom mo wá mú fóònù mi mo wá tẹ́ ọ̀rẹ́ mi ní WhatsApp tí yóò bá ti rí mi the next 30 minutes pé kó máa bọ̀ ní room number báyìí pé nítorí tí mi bá ti jáde láti room tí mo wà ní the next 30 minutes pé kó máa bọ̀ kó wá bá mi ọ̀rẹ́ mi ṣáà sọ pé ṣe mi mo sọ pé kó máa tẹ̀lé mi ṣe mo ṣáà ní pé tó bá ṣáà ti rí mi o pé kò kàn ẹ́ pé bọ̀ tó bá ṣáà ti rí mi the next 30 minutes kó máa bọ̀ ní room tí mo sọ fún ẹ gbà tí mo wá wọ bedroom yẹn mo wá lọ bọ́ṣọ mo wá fi tówẹ̀ rora mo wá bá wọn pé wọ́n wá ní pé kí n ju tówẹ̀ ẹ̀ ńlẹ̀ pé ìwòwò ọmọlúwàbí tí mo wá sílé ayé pé kí n bọ́ yẹrí kí n bọ́ gbogbo nǹkan tó wà ní ara mi ok mo ṣàwájú tówẹ̀ yẹn lẹ̀ wọ́n wá ní kí n yí lẹ́ẹ̀mẹ́ta bọ̀ ojú ṣàwọn àǹtí mi mo fọwọ́ bo ọyàn mi mo ṣàfọwọ́ bo ara mi mo ṣàwá yí bọ́n ṣe ní kí n yí yẹn mo yí lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá ní òkè wọ́n wá ní kí n dijú ọmọ mo dáwọ́ pé kí n tún dijú kẹ́ pé ẹ̀rù ń bà mí ó má ní mo lè dijú wọ́n wá súnmọ́ mi mo ṣe súnmọ́ mi yẹn mo wá sá kúrò níbi tó wà mo wá sá síbi ẹnu ọ̀nà pé tí ẹni tí n bá tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ pé máa kàn ṣí ilẹ̀kùn máa sá síta ọ̀kọ̀ọ̀kan náà ni mo fi ń ṣe gbogbo àwọn kan tí mò ń ṣe yẹn ọ̀kọ̀ọ̀kan náà gbọ́ torí ikú tó ń rí sí mi àti torí àwọn ọ̀rọ̀ tó ń sọ ló wá bà mí lẹ́rù tó yẹ kí n ṣáà máa fọkàn tẹ̀lé wọn lọ bọ́n ṣe wá ní pé kí n dijú mo ṣáà pé mo wá di ojú ẹyọ kan wọ́n wá jókòó wọ́n wá sún ibi tó wá jókòó sí ó wá jìnnà sí mi ibi tó ń jókòó sí wọn súnmọ́ mi rárá torí rúùmù yẹn tóbi rúùmù tó wá yẹn tóbi mo ṣáà sún síbi ẹnu ọ̀nà wọ́n wá ní pé èmi bẹ̀rù pé kò sí kan tó fẹ́ ṣe fún mi pé kí n ṣèkì omi yẹn mo ṣèkì omi yẹn wọ́n ní kí n ṣèkì omi yẹn ìgbà tí màá fi wá la ojú kan kejì báyìí tí mo máa rí omi yẹn mo kàn wá rí i pé omi yẹn bíi ẹ̀jẹ̀ bó kàn ti dì sínú wọn ò gba omi yẹn lọ́wọ́ mi mo wá rí i pé bíi ẹ̀jẹ̀ ó ti dì sí inú omi yẹn bí ẹ̀rù ṣe bà mí ni wọ́n á ní kí n má gbọ̀n kí n má shake pé kí n cover omi yẹn pé kí n má jẹ́ kí omi yẹn kàn mí lára mo máa rò pé lóòótọ́ ni mo tún wá rò pé lóòótọ́ ni ọ̀rẹ́ mi fẹ́ ṣáàtì pa mí òun wá ní pé nǹkan ọfà tí ọ̀rẹ́ mi tó ta sí ara mi pé òun làwọn ti bá mi yọ sí inú omi yẹn nìyẹn wọn á ní ó jọ pé kíní yìí confam lóòótọ́ o so wọn wá ní pé kí n cover omi yẹn mo ṣáà cover omi yẹn wọn á ní pé ṣé mo lè wọṣọ wọn wá ní pé kí n má ti wọṣọ wọ́n wá ní kí ó dàn báwọn fẹ́ pe èèyàn kan bọ̀ bọ́n ṣe wà lórí kọ́ yẹn tán lọ pe èèyàn tán fẹ́ pe yẹn mo wá sáwọ bedroom mo wá lọ wọ aṣọ mi padà so mo ṣe wọ aṣọ mi padà wọ́n wá ní àpé mi ń bẹ̀rù pé mo ti sáré lọ wọṣọ mo ṣáwà pé ṣé mo ti ṣẹ̀dẹ̀ tí bá mi ṣe kíní yẹn ṣódẹ̀ ti tán báyìí wọ́n wá ní pé ìpele mẹ́ta ni ò pé ìpele kan la ti ṣèyẹn pé ó kún ìpele méjì wọ́n wá ní wọ́n ṣe kọ́ nìyẹn wọ́n wá gbé fóònù yẹn sí loudspeaker wọ́n ṣe ní ẹ lò báwọn fẹ́ pe ọmọ àfáà tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe pé èèyàn yẹn nìyẹn kó sọ pé ẹ lò ṣé o sì lè bá mi lọ sí ọjà alẹ́ ní Ìlọrin ní alẹ́ yìí pé ṣé o lè bá mi lọ sí ọjà alẹ́ bí èèyàn sọ pé kò sí wàhálà pé òun máa lọ wọ́n á ní pé ó máa bá mi ra wọ́n máa mú fóònù wọn second phone wọn tó ń lò wọ́n á mú second phone wọ́n á ń tẹ kinní yẹn wọ́n ní àbá mi ra pẹ́pẹ́yẹ èlò náà ta pẹ́pẹ́yẹ funfun oye báyìí ni wọ́n calculate wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi nǹkan tèmi gan ò gbọ́ rí mo ṣáà mọ̀ pé pẹ́pẹ́yẹ nìkan náà mo gbọ́ nínú gbogbo nǹkan tó ń sọ wọ́n wá ní pé páwọn ti calculate ń sìn pé gbogbo nǹkan táwọn dẹ̀ calculate pé ó jẹ́ 70,000 naira pé ṣé mi ṣáà rí i pé àwọn onídòwò mi pé èèyàn yẹn gan làwọn máa sẹ́ndì owó yẹn sí tó máa bá mi ra gbogbo nǹkan lọ́jọ́ yẹn tán ṣe bá mi sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn 70,000 naira yẹn náà ló wà nínú àkáǹtì mi gbogbo owó tí mo ní láyé lọ́rùn 70,000 naira yẹn náà ló wà lọ́wọ́ mi wọ́n rò pé ó ṣe wá jẹ́ 70,000 naira tó wà lọ́wọ́ mi náà ni àfáà yìí sọ wọ́n á ní pé èmi ò ní 70,000 naira pé bọ̀ mo lè rí 50,000 wọ́n wá ní pé báwọn dẹ̀ ṣe rí mi yìí báwọn dẹ̀ rí ògo káwọn rí kinní kan o pé báwọn dẹ̀ fẹ́ ṣàánú mi ni o pé kíkú yẹn má bàa pa mí pé tí n bá rẹ́ anybody tó lè ṣòwò yẹn sí mi wọ́n wá ní mi ò ní pé 50,000 nìkan ló wà lọ́wọ́ mi wọ́n wá ní òkè báwọn máa bá mi háàdì 20,000 naira sí lọ́wọ́ ara wọn báwọn máa bá mi fi 20,000 naira sí lọ́wọ́ ara wọn bọ́n ṣe pé èèyàn yẹn ni wọ́n wá ní kí n send owó yẹn sí èèyàn yẹn tó ń pè yẹn wọ́n wá fún mi lákàntì yẹn wọ́n máa sọ pé báǹkì mi ò kí ń sẹ́ndì owó sí àkáǹtì tó ń pè yẹn pé kán fún mi ní àkáǹtì tiwọn gangan wọ́n ṣe fún mi lákàntì tiwọn nìyẹn bí wọ́n ṣe 50,000 naira sí àkáǹtì tiwọn nìyẹn so gbà tí mo ṣe 50,000 naira sí àkáǹtì tiwọn mo ṣe wá ní pé èèyàn yẹn báyẹn pé ó máa lọ bá mi rú ẹbọ yẹn ní Ìlọrin pé kó tó di pé àwọn dé Ìlọrin pé èèyàn yẹn á ti rú ẹbọ yẹn ní Ìlọrin pé mo ṣe wáyé pé kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ní kan mo ṣàṣọ báyẹn náà so mo ṣàpà Olúwa ò ṣe o pé ṣé mo lè máa lọ ṣé nǹkan yẹn ti tán náà bá ní ó ṣìkùn o pé ó ṣìkùn
pé nísìnyí pé máa bọ́ aṣọ mi padà pé àwọn máa wá ní láti bá mi lájọṣepọ̀ wọ́n ní àwọn máa ní bá mi lájọṣepọ̀ pé kinní yẹn pé ó ti ń àfẹ́ẹ̀tì mi gan pé Ọlọ́run pé kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn gan wọ́n bá mi pàdé ní òní pé àwọn ní láti bá mi lájọṣepọ̀ so that wọ́n á lè kó gbogbo kinní yẹn pé ṣé mi mọ̀ pé àfa Ọlọ́run ni wọ́n pé àwọn dẹ̀ máa ń lọ sórí òkè àràfà pé tó bá ti bá mi lájọṣepọ̀ pé kinní yẹn ó máa lọ pátápátápátá ìgbà tí máa gbọ́ ọ̀rọ̀ àjọṣepọ̀ máa sọ pé èmi ò ní lè ṣe àjọṣepọ̀ pẹ̀lú yín o ẹ̀yin tẹ́ jẹ́ àfa pé àjọṣepọ̀ ṣe tí wá dé nínú ọ̀rọ̀ yìí wọn láwọn fẹ́ ẹ̀pù mi ni o kíníkan wọ́n ṣà ń súnmọ́ mi wọ́n ṣe ń súnmọ́ mi náà ni mò ń sún sẹ́yìn mo ṣàsún sí ẹnu ọ̀nà mo wá test ọ̀rẹ́ mi yẹn pé tètè má bọ̀ lókè kó wá bá mi bá yẹn o ti fẹ́ máa pé kó máa bọ̀ lókè pé kó wá bá mi so ìgbà tọ́rẹ́ mi yẹn wá kanlẹ̀kùn tọ́rẹ́ mi wá wọlé mo wá sílẹ̀ wọ́n níta ló ń kanlẹ̀kùn mo ṣàwá sílẹ̀kùn wá rí pọ̀rẹ́ mi ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣáàtì lórí WhatsApp ní pé ṣe báwọn sọ pé kí ọ̀rẹ́ mi máa wà ṣe káwọn ṣe kinní kan wọ́n á ní pé tí sísè mi ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ pé kémi lọ wá 350,000 naira wá pé kí n lọ wá 350,000 naira wá pé 350,000 yẹn làwọn máa akọ àgbò wọ́n máa ra àgbò wọ́n máa fi omi ẹ̀jẹ̀ àgbò yẹn wọ́n máa fi. ẹ̀yin tèmi bólẹ̀ wà ẹ̀jẹ̀ ń ganu sí gbohùngbohùn yìí kí n gbé yín débẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé àwọn Yorùbá sọ wípé bàbá ti rìn sí báyìí náà la ṣe ń kunni. dá irú aṣọ tá a bá wọ̀ náà ni ó sọ irú àpọ́nlé tí wọn yóò fún wa bí àwọn wájẹ́ mùmí náà bí mùmí náà òdodo. àwọn aṣọ kan wà téèyàn ń wọ̀ tí àdúrà ń tètè gbà ìrọ̀rùn ló mà bá dé o ní Bisi Apparel. àwọn aṣọ bíi jalamiya àbáyà káf gbogbo àwọn aṣọ alárànbarà láti ìlú Saudi ọkùnrin àti tóbìnrin ń bẹ nínú ilé ìtajà Bisi Apparel. ọ̀pọ̀lọpọ̀ àwọ̀tẹ́lẹ̀ lòmíì ni kì í jẹ́ kó ní bó ṣe rìn mọ́ wọ́n ta àwọ̀tẹ́lẹ̀ àwọn àbúrò wọn fún wọn. bàtà ọ̀dà fasos water get èyí kì í ṣe bẹ́ẹ̀ ní ti Bisi Apparel ló bó jẹ́ ta àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin àti tóbìnrin boxers bra tight gbogbo size pátápátá lání inú ẹ̀ kàn sí Bisi Apparel lónìí lóòótọ́ ti ń bẹ nínú ọ̀rọ̀ mi Bisi Apparel wà ní Coca-Cola road Panseke Abẹ́òkúta Ogun State ẹ̀lú ẹ̀ ló wọn ní 09034264571 tàbí 07013832026 ẹ tún lè WhatsApp wọn lórí àwọn nọ́mbà wọ̀nyí. aṣọ wíwọ̀ pẹ̀lú Bisi Apparel ìrọ̀rùn ló bá dé. ọ̀rẹ́ mi ṣe wá wọlé wọn bẹ̀rẹ̀ sí ní ṣàmì lórí WhatsApp pé àwọn dẹ̀ fẹ́ fún mi ní wọ́n fẹ́ ṣe deliverance yẹn fún mi pé bọ́ọ̀rẹ́ pé mi ò rẹ́dí pé mo tún ní kọ́rẹ́ mi máa bọ̀ pé ṣé bọ́ọ̀rẹ́ mi tán ní ó ń ṣe mí náà ni mo tún jẹ́ kó wọlé yìí wọ́n á ṣàtì mí ní WhatsApp wọ́n wá sọ̀rọ̀ níṣojú ọ̀rẹ́ mi mọ́ wọ́n á ní pé kó kúkú la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kí ọ̀rẹ́ mi gbọ́ ká rí ọ̀rẹ́ mi yẹn gbọ́ ó ní pé mo gbọ́ pé kékeré ń ṣe mí kí n lè sọ pé mo fẹ́ la àṣírí pé ṣé tó bá lọ ṣe nǹkan míì fún mi ńkọ́ wọ́n á ní òkè wọ́n á ní kẹ́mi lọ wá 350,000 wá sí tèmi ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ 50,000 wá pé 350,000 yẹn la máa fi ra àgbò táwọn máa fi ẹ̀jẹ̀ àgbò yẹn táwọn máa fi wẹ̀ mí pé tí wọ́n ní ibo lèmi ti fẹ́ rí 350,000 wọ́n á ní pé mo ò lè rí 350,000 wọ́n á ní òkè o tí tó bá ti lè rí máa fún mi ní ọ̀ṣẹ̀ kan wọ́n wá fún mi pé kí ọṣẹ yẹn wẹ̀ tí má ti fi ọṣẹ yẹn wẹ̀ pé 350,000 yẹn pé máa rí pé ìfàtí gan kí February tó parí pé máa ra mọ́tò máa ra olórúkọ mọ́tò kan tó ń dá pé tí tọ́lọ̀ pé tí n bá lò dáadáa gan pé máa ra Lamborghini ní òkè wọ́n ti wá fún mi lọ́ṣẹ yẹn ni wọ́n tún fún mi ní kọ̀ìnkọ̀ìn tí màá fi wẹ̀ mo wá gba ọṣẹ àti kọ̀ìnkọ̀ìn yẹn mo wá gbà ní ọwọ́ wọn so mo ṣe wá gbà ìgbà tó fẹ́ fún mi ní kọ̀ìnkọ̀ìn wọn fún mi ní ìṣojú ọ̀rẹ́ mi o wọ́n sún síbi ẹ̀yìn báyìí wọ́n wá fún mi pé kí n kíìpẹ̀ kí má jẹ́ kí ọ̀rẹ́ mi rí so mo wá sọ fún wọn pé òkè pé wọ́n wá ní pé kí n kó tó di pé wọ́n sọ pé kí n wá láàárọ̀ wọ́n sọ wípé kí èmi àti ọ̀rẹ́ mi kájọ sùn sí ọ̀dọ̀ wọn mọ́jú pé tó bá dàárọ̀ pé sì sẹ́ pé ilẹ̀ ti ṣú pé àwọn nìkan ló dẹ̀ wà nínú rúùmù yẹn pé a máa lọlé wọ́n á ní mi ò lè sọ fún ọ̀rẹ́ mi pé kájọ sùn tí wọ́n pé torí ọ̀rẹ́ mi ò lè ever sùn ta láyé pé ọ̀rẹ́ mi yẹn pé kò lè ever sùn ta pé kò ní gbà tí n bá sọ pé kò ní gbà wọ́n ṣàníyàn pé kí n má wọrí ìná pé kí n sọ fún pé kájọ sùn pé ní tìta bá fẹ́ làwọn máa rà fún wa pé ká order anything wọ́n á ní pé mi tiẹ̀ lè sọ tìta gan kọ́rẹ́ mi tiẹ̀ gbọ́ ìgbà tí mo ṣáà tẹnu pé mi ò lè sọ mo wá ṣe bí pé mo ti ṣàtọ̀ ọ̀rẹ́ mi wọ́n ní mo ti ṣàtọ̀ ọ̀rẹ́ mi pé ọ̀rẹ́ mi sọ pé láéláé pé ká máa lọlé pé a gbọ́dọ̀ sùn síta pé bó ṣe jẹ́ àfààyàn gan pé ọ̀rẹ́ mi gan ń bẹ̀rù pé ká máa lọ so àṣàwà wọ́n á ní òkè pé ìgbà tọ́rẹ́ mi ti sọ pé a lè sùn pé ó yá pé kò sí wàhálà náà pé kémi jí padà wá ní àárọ̀ ọjọ́ kejì pé omi tó wà lọ́mìí pé kí n drop ẹ̀ pé kí n má mú lọlé o pé torí tó bá kàn mí lára pé another problem ni
mo wá drop omi yẹn mo wá gba wọ́n wá fún mi lọ́ṣẹ àti kọ̀ọ̀kan yẹn ìgbà tó wá dàárọ̀ ọjọ́ kejì wọ́n wá pè mí pé àwọn ti ń check out pé àwọn ti ń padà sí Ìlọrin wọ́n láwọn ti ń padà sí Ìlọrin láàárọ̀ yẹn pé kí n sáré wá báyìí gbogbo ìgbà yẹn náà mo sì believe wọn náà but ìgbà tó wá sọ̀rọ̀ ìbálàjọṣepọ̀ mo máa ń lò pa ṣé àáfà yìí máa jọ àáfà Ọlọ́run lóòótọ́ tí ó tún sọ pé òun fẹ́ bá mi lájọṣepọ̀ mo ṣáà gọ́ ọ̀kadà mo wá lọbẹ̀ láàárọ̀ wọ́n wá gbé omi yẹn fún mi ẹ̀jẹ̀ tí mo rí nínú omi yẹn náà sì wà nínú omi yẹn láti bí àná yẹn wọ́n wá gbé omi yẹn fún wọn ní pé kí má jẹ́ kókó mi lára pé kí n lọ dànù so gbà tí mo wá dànù wọ́n ní pé ọṣẹ yẹn pé kí n make sure pé mo wẹ̀ ní aago 12 òru wọ́n wá ní kí n make sure pé mo wẹ̀ ọṣẹ yẹn ní aago 12 òru pé tí n bá fi lè wẹ̀ ọṣẹ yẹn báyìí pé màá rí owó tó pọ̀ pé màá dẹ̀ wá bá wọn ní Ìlọrin pé tí n bá dẹ̀ ti wá bá wọn ní Ìlọrin pé màá lo ọjọ́ 3 pẹ̀lú wọn pé oníṣẹ́ táwọn fẹ́ ṣe fún mi so ìgbà tí mo wá délé ọ̀rẹ́ mi wá rí ọṣẹ yẹn lọ́wọ́ mi ọ̀rẹ́ mi wá sọ pé ibo mo ti rí kànkàn ìbílẹ̀ àti ọṣẹ mi ṣàwádà lóhùn torí gbogbo nǹkan tá a fà yẹn sì sọ fún mi gan bíi pé kí n kàn pa ọ̀rẹ́ mi yẹn dànù ló ṣe ń ṣe mí bíi pé kí n pa dànù ló ṣe ń ṣe mí bọ̀ mo ṣáà pé Ọlọ́run má jẹ́ pé ẹ̀mí èèyàn ní tọwọ́ mi kò ní tọwọ́ mi wọ́n mo ṣáà calm ok nígbà tí wọ́n wá ti wá lọ wọ́n wá pè mí lọ́jọ́ kejì pé ṣé mo ti lo ọṣẹ yẹn pé ṣé mo ti lo ọṣẹ yẹn wọ́n á ní à pé ìgbà yẹn mo ti lò mo ti ẹ̀ lò wá dóní gan mi ò lọ ọṣẹ yẹn wọ́n wá ní pé wọ́n ṣáà ń pè mí pé ṣé mo ti lọ wọ́n máa ń pè mo ti lo ọṣẹ yẹn tó tún wá di ọjọ́ kẹta wọ́n tún pè mí náà pé ṣé mo ti lọ ṣe yẹn pé báyìí pé mo ti lọ ṣe yẹn pé pé màá ti lówó pé màá ti wá bá àwọn onílọrin náà mo wá ní mo ti lọ ṣe yẹn so ìgbà tí mo wá wò pé tí ìtàn ti ń pè mí pé kí n lọ ṣe mo á mú ọṣẹ yẹn àti kọ̀ọ̀kan mo á ní pé kí n lọ wẹ̀ mo wá wò pé àfà yìí ní pé tí n bá ti gbé ọṣẹ yìí pé kọ́dún yìí kí oṣù yìí tó parí pé màá la Lamborghini mo pa àfà yìí àwọn gan ò ní mọ́tò débi pé kíní ìgbà táwọn lọ́ṣẹ tó lè jẹ ṣé ń gbọ́ mi sà. ẹ ń gbọ́. ẹ ló ṣe ń gbọ́ mi. ok wọ́n á ní ìgbà tí àáfà yìí fún mi lọ́ṣẹ pé ọṣẹ tó lè Lamborghini tí àáfà yìí ò ní Lamborghini so mo kàn wá mú ọṣẹ yẹn má rò pé spirit mi ò wẹ ọṣẹ yẹn rárá spirit mi ò wẹ ọṣẹ yẹn then dáàdì mi ti máa ń sọ àwọn kan báyìí fún wa pé anything. èèyàn kan ń pè mí lórí WhatsApp ni ẹ má bínú mi ìmọ̀ èèyàn tó ń fi fake number ń pè mí báyìí ẹ dẹ̀ rí pé mo wà ń live. Hello ṣé ń gbọ́ mi sà. Hello ṣé ń gbọ́ mi sà. ní à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ nínú. ok ẹ má bínú strange number kan ló ń pè mí so bí ìgbà tí máa fẹ́ wẹ ọṣẹ yẹn májì mi kan ṣáà sọ mi pé kí n má wẹ ọṣẹ yẹn jàre mo ṣe mú aṣọ yẹn mo ṣe dá padà nìyẹn mo wá wẹ ọṣẹ náà ó ṣàwá ń ti stop mi pé pé mo complain pé mi ò rówó pé ó yẹ kí n ti wẹ ọṣẹ pé tí n bá wẹ ọṣẹ yẹn gan pé màá ti wá bá àwọn nílọrin so that àwọn á lè mọ iṣẹ́ ọjọ́ 3 tán fẹ́ ṣe fún mi yẹn mi ṣàwá wẹ ọṣẹ so ìgbà tó wá yá wọ́n ṣáà máa disturb mi pé ọṣẹ yẹn gangan pé kí n wẹ̀ mo wá sọ fún wọn pé mo ti wẹ̀ ọṣẹ yẹn but mo parọ́ fún wọn ni pé mo ti wẹ̀ mi ò wẹ̀ so wọ́n ṣáà pa ó yẹ pé kí n máa bọ́ ńlọrin sí tí mo ti wẹ̀ ọṣẹ yẹn pé kí n máa bọ́ ńlọrin pé wọ́n wá ní pé ṣé ọṣẹ yẹn ò ṣiṣẹ́ fún mi ni wọ́n á ní nǹkan ò kí tètè ń ṣiṣẹ́ lára mi pé nǹkan ò kí tètè ń ṣiṣẹ́ lára mi wọ́n á ní pé orú ara wo ni mo ní tí nǹkan ò kí tètè ń ṣiṣẹ́ lára mi so ìgbà tó wá yá ìgbà tí mo wá tún wá ro ọ̀rọ̀ yẹn bí inú yẹn ṣáà ń bí mi ọ̀rẹ́ mi tó wà lọ́dọ̀ mi yẹn bí mo kàn ṣe pé yẹn pé wá blessing kan why you carry mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé wá tó ṣe torí ọmọ ìlú kankan ni èmi àti ọ̀rẹ́ mi yẹn mo sọ pé wá tó ṣe mú torí ọ̀rọ̀ yẹn ó tí wù mí kí n béèrè lọ́wọ́ ẹ̀ tipẹ́tipẹ́ torí inú ilé kan lájọ ń gbé àdẹ̀jọ́ ń sùn ọ̀rọ̀ yẹn ṣáà ń ru mí nú mo ṣáà sọ pé wetin I do you now kí ni mo ṣe fún ẹ tó fi gbé ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ babaláwo tó pé bókè mi yẹn ṣe kúnlẹ̀ nìyẹn bó ṣe ní fóun rẹ́jà ti tẹ̀lé mi lọ sí anywhere tèmi wá fẹ́ lọ pé òun máa lọ búra tó ń bá morúkọ mi lọ anything pé wáyé tèmi ṣe máa rorúkọ bá yẹn sí òun máa sọ pé àáfàá tájọ lọ bá ní ọjọ́ yẹn pé àwọn ló sọ fún mi pé nǹkan báyìí mo ṣe ní pé pé kí ni pé ká kó ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa gbàtà dẹ̀ kó ọ̀rọ̀ lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa ni ọ̀rẹ́ mi dẹ̀ dúró níwájú òòṣà tó wà ní ìlú wa tó ọ̀rẹ́ mi dẹ̀ búra pé tóun bá ṣe nǹkan báyẹn o bí mo ṣe ní last week mo ṣe wọnú díẹ̀ àáfàá yẹn pé àáfàá onírọ́ ni yín pé gbogbo tẹ̀dẹ̀ gbà lọ́wọ́ mi kó tó di pé gbà yẹn gan ó tún nígbà kan báyìí tán sọ fún mi pé kí n wá new note 101
pé kí n wá new note 101 pé àwọn ó ṣàn fún mi láwọn oríṣiríṣi ìgbà kan wọ́n ní kí n wá new note 101 lẹ́yìn ìgbà tán lọ sí Ìlọrin yẹn pé so that since ọṣẹ táwọn fún mi yẹn tí ò ṣiṣẹ́ pé kí n sẹ́ndì owó sí àwọn pé new note 101 pé àwọn máa ṣiṣẹ́ kan sí pé àwọn máa lọ pin fún àwọn oníbàárà then ọṣẹ yẹn máa lè píìkì lára mi since mo sọ pé ọṣẹ yẹn ò píìkì lára mi. So mo ṣáà ní pé okay pé mo ti gbọ́ ìgbà kan mo tún ní pé kí n ra Lord 21 pieces báwọn lọ gbàdúrà níbi kan pé báwọn ṣe débi bẹ́ẹ̀ pé orúkọ mi ló wá jáde níbi bẹ́ẹ̀ pé kí n ra Lord 21 pieces. So after that ṣá gbà tẹ́mà tọ̀rẹ́ mi ta ti lọ sílùú wa tọ̀rẹ́ mi ti lọ búra níwájú kíní tó ń bá mú ẹni tí àbí tó ń bá ti ṣe kíní gbà tí wọ́n confront the àfáà máa sọ pé scammer nìyí pé olè nìyí pé owó tẹ̀dẹ̀gbà lọ́wọ́ mi pé mi bá yín fa wàhálà o tẹ́ ò bá ti sí nǹkan kan tẹ́ ṣe sí mi lára pé ọṣẹ tẹ́ fún mi tí mo parọ́ fún yín pé mo wẹ̀ pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi o pé mo kàn parọ́ fún yín pé mo wẹ̀ ọṣẹ yẹn ni o pé ọ̀rẹ́ mi tẹ̀dẹ̀ ṣe kí pé pa ti lọ sílùú wa pé wọ́n dẹ̀ ti bá wa ṣe kí ní ẹ̀pọ̀ ọ̀rẹ́ mi yẹn pé she is innocent that she doesn't pé kò ṣe anything pé ẹ̀dẹ̀ fẹ́ ba relationship wa jẹ́ bí wọ́n ṣe kíkọ́ tó máa fi reply mi pé ta leléyìí ta ló ń sọ̀rọ̀ mo pé ta lélẹ̀ ta ló ń sọ̀rọ̀ ṣé ẹ save nọ́mbà mi tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ mí ni ṣé ẹ ṣe kíní kan mo ṣe náà pé ta ló ń sọ̀rọ̀ what do you mean mo ṣe wá ń change story fún mi bíi pé àwọn ò mọ̀ mí rí mo á ní pé ó ti di bẹ́ẹ̀ àbí mo ṣe wá sọ fún àwọn èèyàn yẹn wá ní pé pé nǹkan báyìí ni kó ló di pé mo wá make video lórí ọ̀rọ̀ ẹ̀mí tí wà then after then so someone reach out to me ìgbà tí mo wá ṣe fídíò yẹn tí fídíò yẹn go viral àti live àwọn ṣe script ẹ pé a lot of sí àfọwọ́ wá di mi pé náà wá gbé mi iṣẹ́ wọ́n sọ pé mi fẹ́ orúkọ máa ẹ̀ pé mi mo bá orúkọ mi I have full evidence I have everything to back up my story I have everything with me pé mo bá orúkọ anybody jẹ́ tó bá mọ̀ pé mo bá orúkọ wọn jẹ́ ni kàn sue mi tí mi bá lè provide evidence ni pé ní ìgbà yẹn ni mo ṣe wọ́n ṣe accept pé bí a mò ń ba orúkọ èèyàn jẹ́ so ó wá ní lọ́ọ̀yà kan báyìí tó ń wọnú DM mi náà tó máa sọ pé yẹn pé is here to ìgbà tó ń kọ́kọ́ wọnú díẹ̀ mi wọ́n kọ́kọ́ sọ pé àwọn máa sue mi àwọn máa rán mi lẹ́wọ̀n pé ṣé mi ní family tó lè bá mi ṣe case ṣé mi ṣe kinní kan ṣá mo wá ní pé mi ò ní lọ́ọ̀yà tó máa bá mi ṣe case yìí o pé èmi fara mi náà ni màá rojọ́ bọ́rọ̀ bá dẹ̀ ṣe ṣẹlẹ̀ náà ni màá ṣe sọ pé mo dẹ̀ nídìí evidence screenshot mo yẹ ṣòwò sí àkáǹtì wọn screenshot everything voice note wọn nígbà tó ń sọ pé ọ̀rẹ́ mi ní lára everything nígbà tó ń sọ pé wọ́n tó ń fẹ́ bá mi lájọṣepọ̀ tí mo sọ pé mo ṣe tó ń bó ṣe ń bẹ̀ mí ní WhatsApp pé kí n má bínú everything yẹn gbogbo everything evidence yẹn gbogbo everything ló wà lọ́wọ́ mi so gbà tí mo wá paste gbogbo àwọn kinní yẹn sí lọ́ọ̀yà yẹn tí mo paste everything sí lọ́ọ̀yà yẹn ní wọ́n á ní òkè o pé kí n send account mi pé 50k tí ó gbà lọ́wọ́ mi yẹn pé àwọn máa dá padà fún mi bí mo dẹ̀ ṣe drop account báyìí ni wọ́n dẹ̀ dá 50,000 naira yẹn padà fún mi mo dẹ̀ sọ fún wọn pé mo ti ṣe fídíò mo dẹ̀ ti sọ fún àwọn èèyàn ní online wọ́n á ní pé kí wọ́n kó tó gbọ́n wọ́n ní pé kí n má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn mọ́ pé má bínú pé kí n má tiẹ̀ sọ̀rọ̀ pé kí n má tiẹ̀ wá sọ online wá sọ anything mọ́ pé kí n delete ẹ̀ lórí page mi wọ́n á ní mo kí ṣe pé bí a tó pé owó tó ń tẹ̀ lọ́wọ́ mi yẹn gan ló ń ṣe mí pé but like I'm trying to save others because ìrísí ti pé I'm trying to save others pé torí nǹkan tó yà mí lẹ́nu jù ni wípé bí wọ́n ṣe sọ omi yẹn di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ pé so ó yà mí lẹ́nu jù and I'm scared èèyàn tó lè sọ omi di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ tí mo mọ̀ tó ti fi àtúntò sára mo wá sọ fún ẹ̀bẹ̀ máa ń ṣàṣọ pé kí n delete everything kí n yẹ wá sí online mọ́ kí n dẹ̀ private account mo dẹ̀ ní pé wọ́n ti invite mi sórí àwọn èèyàn ti fẹ́ mọ̀ wọ́n ti fẹ́ mọ̀ bọ́ọ̀rọ̀ ìṣeré kó má di pé bí a mò ń parọ́ mọ́ àáfàá yẹn àbí something so I can't just keep short like that so bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. so àwọn tó ń sọ pé bí mo tẹjú bọlé like I said ìgbà tí mo bẹ̀rẹ̀ story mi ò tọ́jú bọlé we went to a swimming pool tẹ́ bá dé hòtẹ́ẹ̀lì yẹn picture mi báyìí náà fi ṣe kí ni saloon wọn my own picture náà fi ṣe saloon wọn ní dp mi yìí picture tó wà ní dp mi yìí hòtẹ́ẹ̀lì yẹn ni mo sì ti ya picture yìí hòtẹ́ẹ̀lì yẹn ni mo ti ya picture yìí so like mo máa gym lóòtẹ́ẹ̀lì yẹn mo máa lọ ṣerun bíbẹ̀ even when I did my birthday ìgbà tí mo ṣe birthday mi ní 2022 hòtẹ́ẹ̀lì yẹn ni mo ti ṣe birthday mi so a máa ń lọ bẹ̀ lọ swim dáadáa that is not my first day kì í ṣe first time tí màá lọ sí hòtẹ́ẹ̀lì yẹn nìyẹn so bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn sà.